káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo ẹ̀yin ará lé. Inú mi dùn ayọ̀ mi kún nítorí pé gbogbo àwọn olólùfẹ́ lára àwọn olólùfẹ́ ètò Miliki Express ni. Lọ́ba bù mí ní award ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Wọ́n pè mí ní Gospel Motivational TV Presenter of the Year in Gospel. Ó ga jù. Ẹ wò ó ṣe àkọsíbẹ̀ ìṣá wọ́n ṣe àfọ́n mi. Ẹ ṣé o, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Iwájú lẹ máa lọ. Ilé ológo ni gbogbo wa ń lépa. Kọ́lọ́run jẹ́ ká débẹ̀ o nítorí pé ibẹ̀ yẹn beautiful. Kọ́lọ́run jẹ́ ká débẹ̀. Ẹ ṣé, I'm very grateful for the beautiful award, and the award is dedicated to my Kwame. Mo pè wọ́n ní my Kwame nítorí pé àwọn ni ọ̀gá mi, àwọn náà fún mi ní opportunity láti lè máa present lórí Orísun. Kwame, this award is dedicated to you, sir. Thank you very much. God bless you. Bẹ́ẹ̀ náà ni Bímbọ́ Ògúnsọ̀yà ṣe o, award náà mo dedicate rẹ̀ fún gbogbo èèyàn olólùfẹ́ ètò Miliki Express tẹ́ ń wo Miliki Express gbogbo ọjọ́ Sunday, award náà mo dedicate rẹ̀ fún yín o. Ẹ ṣé gan ni, iwájú lẹ̀ máa lọ. Ẹ gẹ́ ń gbé báyìí, àbí bẹ́ẹ̀ kọ́. Gospel Motivational Presenter of the Year, ara rẹ̀ náà ni bàbá tí ń ṣiṣẹ́ tó ń award olúwa rẹ̀, ó jọ ń pé olúwa rẹ̀ ṣe iṣẹ́ tó dáa náà nù, yóò dáa fún yín o, gbogbo àṣedébí rẹ̀. Gbogbo yẹn àlejò, ẹ̀yin náà mọ̀ tí bá ti ń rẹ́rìn àti bí gèlè mi lẹ́sìn máa mọ̀rọ̀ àlejò tí mo ní lórí ètò Miliki Express lénìí. Ọ̀dọ́mọdé obìnrin olórin ni wọ́n. She's pretty, she can sing. Àwọn eléyìí wọ́n mọ̀ lọ́rùn yìí. Gbogbo yẹn àlejò mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi welcome my beautiful sister from another mother sórí ètò Miliki Express fún ìgbà àkọ́kọ́. Aunty Kẹ́mi Ọláìtàn, ṣé ẹ beautiful ni? Ẹ̀rín lọ́rùn àti wọ́n máa rẹ́rìn. Ẹ bá mi kí àwọn ará ilé òde. Gbogbo ará ilé, ṣé dáadáa la bá yín o? Ṣé àlàáfíà lẹ wà? Àlàáfíà ni gbogbo ará ilé wa. Ṣé dáadáa la bá yín? Àlàáfíà la wà. Mi mọ̀ nǹkan tó ń fa làṣọ yín ní ìsìn ẹ̀ sọ. Ẹ dákẹ́ bá ń forin kí àwọn ará ilé òde. Èdùmàrè jọ̀wọ́ fọ̀nà hàn mí o. Èdùmàrè jọ̀wọ́ wá ṣamọ̀nà mi. Èdùmàrè jọ̀wọ́ fọ̀nà hàn mí o. Èdùmàrè jọ̀wọ́ wá ṣamọ̀nà mi. Ṣé máa kọ́ lọ? Ẹ máa kọ́ lọ jàre. Mo gbójú mi sórí òkè wọ́n ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò á ti wá? Ìrànlọ́wọ́ rẹ̀ yóò tọwọ́ Èdùmàrè wá tó dáyé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi yóò yẹ̀. Ìwọ ni ọ̀nà òtítọ́ àti ìyè. Ọ̀nà mìíràn kò tún sí lẹ́yìn rẹ̀ o. Ìwọ ni ìgbẹ́kẹ̀lé aláìlénìyàn. Olùrànlọ́wọ́ aláìní bàbá ọkọ òpó. Èdùmàrè jọ̀wọ́ fọ̀nà hàn wá o. Èdùmàrè jọ̀wọ́ wá ṣamọ̀nà mi. Ẹ̀yin ará ilé, ẹ jọ̀ọ́ ẹ bá mi fún wọn látẹ̀wọ́, ẹ jọ̀ọ́ nítorí pé a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Ọlọ́run á dẹ̀ ṣamọ̀nà gbogbo wa. Àǹtí Kẹ́mi wá sórí ètò Miliki Express o, wọn wá sórí ètò Miliki Express o. Mo mọ̀ pé ọ̀run máa ṣamọ̀nà gbogbo wa ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́. Bàbá ṣe ń jáde báyìí, ní jáde lé ikú lọ́wọ́. Ìpadà wọlé wa náà, ní wọlé lé ikú lọ́wọ́. Gbogbo àdáwọ́lé wa ìrè ló máa jásí pẹ̀lú àṣẹ Èdùmàrè. Kí ló fa orin yẹn gangan? Àti wípé níbo ni orin kíkọ ti bẹ̀rẹ̀ fún yín, Àǹtí Kẹ́mi? Orin kíkọ, that was a long time ago. Ó ti pẹ́ tí orin kíkọ ti bẹ̀rẹ̀ fún mi. But mo ṣì wà lọ́dọ̀ stepmother nígbà yẹn, so ìgbà yẹn ló bẹ̀rẹ̀. Àwọn gan-an wọ́n wà lára àwọn tó really discover mi. Báwọn ṣe discover yín? Ìgbà yẹn tá bá ti jáde, tá bá ti lọ sí church, ẹni orin tí bá ti gbọ́ báyìí, ó máa ti register, so máa kọ́ ni. Tó bá kàn ìyá tó bá ti wá bí ìgbà tó fẹ́ fi mí yangàn fáwọn èèyàn, wọ́n lè kàn pa àwọn èèyàn jọ kán ní yá wá kọrin fún mi, orin yẹn wá kọrin kan báyìí fún mi. Máa ti kọ́ fún wọn, wọ́n máa pàtẹ́wọ́, wọ́n máa rẹ́rìn-ín, wọ́n máa dùn gan. And that was a long time ago. That was a long time ago. So gbà wọlé wá bẹ̀rẹ̀ sí ní kọrin professionally? Professionally, I started about 10 years ago. Wow. No, professionally I started about 2-3 years ago. Okay. But on a good day, pé bóyá a kàn bẹ̀rẹ̀ normal.
Be choir, church programs and all that about 10 years ago. Okay, give me a proof that you are a professional. Wow. Yes. Ẹ má kọ orin tí gbogbo èèyàn ti mọ̀. Okay. Orin yẹn máa jáde láti inú. Torí mo rántí ngbà tí Danaro sọ pé tó bá fẹ́ kọrin, orin tó bá ti kọ láti inú tẹ́ pé wọ fúnra rẹ̀ gan o ò lè mí dáadáa. Orin yẹn ló máa ń touch àwọn èèyàn. And orin tó ń gbọ́ rí. Give me a new song. Ẹ jẹ́ kí n kọrin tó ń gbọ́ rí just to bless the people at home. Yes. Okay. Mo kí gbogbo yín nílé. I wanna speak something good to your life. Gbogbo ìdáwọ́lé yìí o, mo gbàdúrà ní kó yọrí sí ire. Ire, ire ní tèmi o, ire, ire ní tìrẹ o, ire. Ní tàwa lọ́jọ́ gbogbo.